bóun ẹ mọ́ kó jíire lóko lé ire bóun àfèrè bòjò kó jíire ní ìsàrẹ̀ láyé bálábẹ́bí mi bá ti jíire mi bá bùṣebùṣe ẹ bá mi pé o Bọ́lá dalẹ́ o ṣé ń bẹ́ ń lé ní àgbòrò òde ilé ló bá owó òde ní ẹ̀yìnkùlé ló bá owó ọ̀dẹ̀dẹ̀ wọ́n fi yàrá ló bá owó kankan lé n ò pèrè rẹ̀ pé kó kú n ò pèrè rẹ̀ pé kó wàrùn láyé mi mo fẹ́ rán létí òní lọ́jọ́ òbí rẹ̀ gangan bí mo bá fẹ́ kórí kí bàbá rẹ̀ orí mi á dìde iye ọ̀tá wórí tó ń sá nílé bàbá tó bí ọlọ́mọ ìwọ lọmọ boríko ọmọ sárúmọ́ ọmọ dúró sí gidigbo oògùn jẹ́ nílé bàbá rẹ̀ gangan ọmọ ẹlẹ́sà nádòrú iye ọmọ bàbá ẹni tá ń ṣe ní ìwọ̀ sí mọ́ ẹni tó ń ṣe ni kó mọ́ múra sí dùgbẹ̀dùgbẹ̀ kan ṣoṣo òfurufú béèrè o ọmọ lọ́ta odò ọmọ aródẹ̀dẹ̀ wọ́ mi mẹ́bí wọn náà ní ọmọ gánmọ́dé àfìlẹ̀jà àfikọ́tù yọjú ẹ̀gbá àfikóńpódò yọjú kétu ìwọ ni àfigàmùgàmù yọjú dà omi mẹ́bẹ́yìn náà lọ́mọ onílé la fẹ́ kọ́ o ọmọ ilé gbalẹ̀ láfòsà àfi sarasara bọ́mi ẹ̀yìn lọ́mọ mọ́ròrò láàgbò ńlé bàbá tó bí lọ́mọ gangan ọmọ lọ́ta odò ọmọ oṣù lákẹsàn ọmọ lọ́kọ̀ ní ilé ìṣẹ́rí ẹ̀yìn lọ́mọ káfọ́ pàwà káfàjẹ́ wá o kásọ̀ pánù káfàjẹ́ sílẹ̀ káwá fò gèdègèdè ọwọ́ wakọ̀ délé ìṣẹ́rí ẹ̀yìn lọ́mọ wájú ọlọ́kọ̀ tí ń sowó ẹ̀yìn ọlọ́kọ̀ tí ń ṣèjìgbara ẹlẹ́kẹ́ ẹ̀yin lọ́mú gidigidi ọlọ́kọ̀ àtàn yẹ̀bẹ̀yẹ̀bẹ̀ lójú omi ẹnìkan jẹ́ gbọ́wọ́ ọkọ̀ lọ́wọ́ akẹ́sán láyé ẹni tó bá gbọ́wọ́ ọkọ̀ lọ́wọ́ akẹ́sán láyé ń rí olúwa rẹ̀ akọ́pà akájẹ́ odòrùn alákejì ẹ̀yin lọ́mọ lọ́fín ọmọ àrùmí rẹ̀ ọmọ ẹlẹ́sìn awògùn joyè ọmọ jìgìjìgì ó ṣe ìfàtú nílé bàbá tó bí ọlọ́mọ ọ̀kẹ́rẹ́ tẹ́ rí gorí roko ojú ọdẹ ti dá kò ṣe fọkọ́ro kò ṣe fàdàrú bí ó bá ro o gbọ́dọ̀ kúrò níbẹ̀ ọmọ òkúta kápá nàjà arógunmádé kápá bàbá ńlọmọ kọ́mọ mẹ́bí wọn náà ni ọmọ ìyálóde aníwúrà ọbabìnrin kábíyèsí o ọmọ ọba mẹ́bí wọn náà ni àyà ọba olúwàbùsọ́lá mi Bọ́lá dalẹ́ o àbẹ̀bí adé ìyá ọmọ tara ìyá khalid ó ti sọdún eléyìí náà ó sì tẹ̀mí tòwó tọmọ lágbára lára bí ọba mi onítàn náà wò sáré ọmọ torí aṣọdúnmọ́dún làwà aṣọdúnmọ́dún aṣoṣùmọ́ṣù làwà aṣoṣùmọ́ṣù ọdún ní dùn ká mọ̀ rọ̀mọ̀bì lórí àtẹ kórìjọ pẹ́láyé o wá ní tètè kú mo ti rójú ọ̀la lójú rẹ̀ torí nírí ní ìrì lọ́rọ̀ àtàrí ojú rẹ̀ báyìí là sí owó wọn lójú rẹ̀ báyìí là sí ọmọ tuntun iwájú lọ́pọ̀ ẹ̀bì tí ń rí sí mẹ́bí wọ́n tún ní aláṣẹ Àbẹ̀bí Adé Foods olóúnjẹ ayọ̀ oúnjẹ tó kúkú sí ní dáhàrán sí ọ̀lẹ́nu lágbára Ọlọ́run wàá máa rí bá ti ṣe wàá máa rọ̀nà gbégbá lágbára Ọlọ́run ọba tó dá mi ẹrọ̀fọ̀ kí bódò sàn ò ní kanjú kú ò ní fọ́jọ́ lọ́jọ́ lọ
ọmọ aráyò nífẹ̀ẹ́ gbà fún olóúnjẹ jẹ. Àbẹ̀bí o èní lọ́jọ́ bí rẹ̀ sá máa jó kó máa yọ̀ ní tiẹ̀. Happy birthday to you.